Mo kí wa kú ojúmọ́ láàárọ̀ yìí. A kú bójú ọjọ́ ṣe rí níbi gbogbo tí a ti ń gbọ́ mi. Tá a dẹ̀ ti lè máa wò mí káàkiri àgbáyé. Mo kí ọmọdé wa, mo kí àgbà wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi. Mo kí ẹ̀yin tó ṣe pọ́rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó jẹ yín lógún. Tó ṣe pé kò sí tí ẹ gbé lọ́wọ́ ju ìlọsíwájú àti àlàáfíà ilẹ̀ Yorùbá. Mo rí àwọn ọ̀rọ̀ kan tó ń lọ láìpẹ́ tó sì ń jà rìnrìn ní orí ìtàkùn ayélujára nípa mo rò pé ọ̀dọ́mọdékùnrin kan ọmọ ìlú Ṣakí ni tí ó ṣe àwọn fídíò kan tó sọ ọ̀rọ̀ léyìí tó ṣe pápó sọ ọ̀rọ̀ kì í ṣe pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ bí òun náà ṣe sọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ wọn kì í fi kọ́ ẹnìkankan lọ́rùn, wọ́n ń dá ọ̀rọ̀ wọn sọ ni. Kí náà lọ̀rọ̀ tó sọ? Kì í ṣe pé tí gbogbo wa ò ti mọ̀ tẹ́lẹ̀, a ti mọ̀ tẹ́lẹ̀ bí wọ́n ṣe máa ń bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n dẹ̀ máa bu ẹnu àtẹ́ lu ànábì léyìí tó ṣe wípé gbogbo wa la mọ̀, ìjọba gan mọ̀ torí ìjọba ò lè sọ pé àwọn èyí gbọ́. Ṣùgbọ́n bẹ́mi ṣe máa ń sọ, àwa tí a bá fẹ́ jáde tá a sọ̀rọ̀ tá a condemn àwọn tó ń sọ bẹ́ẹ̀, ṣé a jáde níjáde pé awọ́ náà àlàáfíà ni àbí a fẹ́ gbèjà àbí a fẹ́ tara? Ìjáde àlàáfíà ni wípé ẹ̀yin tẹ́ ń sọ ọ̀rọ̀, kí ló fà á tẹ́ fi ń sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, tẹ́ ń bú ànábì? Kí ló fà á? Kí lànábì ṣe fún yín gan? Kí lànábì ṣe fún yín? Nǹkan báyìí lànábì ṣe fún wa o, báyìí ló kàṣà, báyìí káwòdì, ajáde níjàde àlàáfíà nu. Ṣùgbọ́n àwa tá a fẹ́ tara, wọ́n ti bú ànábì, a ní gbà, á da gbogbo ẹ̀rú ni, ṣe rí pórí wọn ò pé, ṣe rí pé kinní kan, à ń tara ọ̀rọ̀ nu. Àwa tá a fẹ́ fèsì, wọ́n bú ànábì, ṣerú nǹkan báyìí wá dáa? Ẹ̀yin ìjọba ẹ̀ sì ń wòran gankan, ẹ̀yin náà ò sáyín, ṣebí kinní kan ṣe rí, à ń fèsì nu. Ṣùgbọ́n kí ló ń pilẹ̀ ọ̀rọ̀? A ní wo àgbàgbé ìpìlẹ̀ ọ̀rọ̀ torí wípé ayé di ayé ìtàkùn ayélujára. Èmi lè sọ̀rọ̀, ẹ̀yin lè sọ̀rọ̀, bó bá sì wù yẹn mọ́ wa sọ máa ń yù mí kẹ́ ẹ ní tìrìtìrì látó gbá lánàá, ẹ̀yin lẹ mọ̀. Kò dàbí ti rédíò àti tẹlifíṣàn tó ṣe wípé òfin tó dé pọ̀ dáadáa. Òfin tó dé ìtàkùn ayélujára pọ̀. A rántí pé Twitter nígbà ayé Buhari, mo rò pé ṣé yóò tó bí ọdún méjì tẹ́ fi gbégi dá, nígbà wọ́n rí pé tí wọ́n ń gbé jáde ọ̀rọ̀ tó lè da orílẹ̀-èdè rú ni, tó sì lè dá wàhálà alẹ̀, kábà lè mọ̀ pé kò sí tí ń lọ tíjọba ò rí, àfi tíjọba ò bá fẹ́ sọ̀rọ̀ lé lórí, àfi tíjọba ò bá fẹ́ ṣe. Ṣùgbọ́n ká wo ìpìlẹ̀ ọ̀rọ̀, báwo lọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ tó fi débi tó dé. Àwọn àáfàá wa wọ́n máa ń ṣe wáàsí ní ìgbà tí Islam wọlé Yorùbá. Islam sọ fún wa, ó fọ́jú wọ̀lú mi. Islam ó rákòrò tó pé gbà tó fọ́jú wọ́n fà á ní tẹ̀ǹtẹ̀, ẹnìkan ló mú dání pé ọbí tó gbà ní o, má gbàbẹ́ o, torí pé kò ríran. Nígbà Islam ó wọ bòmí, ó rákòrò wọ bòmí. Islam ń bòmí wọ́n pọ́n wọlé ni. Bí ìgbà téèyàn fi ẹ̀yìn pọ́n ọmọ, bẹ́ẹ̀ wọ́n ṣe pọ́n Islam wọlé nílùú mi. Wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ débi wípé àwọn àfáà àgbà yẹn wọ́n máa ń sọ ẹnu wọn, wọ́n sì mọ irú wáàsí tí wọ́n ń ṣe, torí pé ńgbà náà àwọn olórìṣà làwọn alágbára, àwọn lọ́ba, wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní ìlú Ìjàyè lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí, odidi ìmáàmù ìlú Ìjàyè Kúrúnmí ni wọ́n sin láàyè
nígbà tó sọ̀rọ̀ tó takò Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ bù mọ́lẹ̀ láàyè wọ́n kọ́ ni wọ́n dáná sun ni àwọn ẹ̀ wọ́n wá bẹ̀bẹ̀ pé ọwọ́ àná ọ̀dà sẹ́ẹ̀ ní dáná sun ẹ lọ bù mọ́lẹ̀ láàyè kábà lè mọ bí Islam ṣe rí bágbára ṣe ń bẹ lọ́wọ́ àwọn olórìṣà àmọ́ pẹ̀lú sùúrù pẹ̀lú ọgbọ́n àpàdínú àwọn ọmọkùnrin mi tó àpà wá ṣe Islam ilé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ni wọ́n ṣe gba Islam tó bá yẹ ní Ìlọrin ìjà ajé ń jókòó níjà Ìlọrin kì í ṣèjà ẹ̀sìn mo máa ń sọ fún wa ẹ̀ ń bá níjà ẹ̀sìn ni wọ́n jà ní Ìlọrin kó ń tò kó gbẹ̀rí ẹ̀ wá nínú 100% ọmọ ogun Ìlọrin tẹ́ láwọn ṣe jihadi 70 kìíní 80% ńlọ́jẹ́ olórìṣà pọ́nbélé 80%. nígbà wọ́n sì ń jagun tí wọ́n ń bá àwọn Ìlọrin jà nìbàdàn bíi àwọn ìmáàmù àwọn àáfàá ń bẹ tí wọ́n ń wé láwàní lọ kojú àwọn Ìlọrin tí wọ́n ń bá àwọn Ìlọrin jagun ẹ lọ gbórí kí Ọ̀ṣúndínà ẹ rí i pé òwe láwàní lọ kàn lọ kó Fúlàní lójú ní orúkọ rẹ̀ àbí Ọ̀ṣúndínà bàbá páńpá mùsùlùmí ni ó sì ń gbógun ti àwọn Fúlàní pé ẹ lè gbalẹ̀ wa. Islam wá wọlé pẹ̀lú sùúrù wọ́n sì fira wọn sábẹ́ ọba ilà àwọn èèyàn wa mọ̀ bí Christianity ṣe wọ ilẹ̀ Yorùbá kọ́ ni Islam ṣe wọ ilẹ̀ Yorùbá ìgbà Christianity ó wọlé Yorùbá àwọn òyìnbó ló mú wá ìgbà tí Islam ó wọlé Yorùbá ó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn tó jẹ́ dúdú wa lókè ọya lọ́nà Mali ni ọ̀nà Burkina Faso ni ọ̀nà Sudan ni wọ́n mú wá àwọn èèyàn wa tí wọ́n ń ṣòwò tí wọ́n gba Islam wọ́n mú padà wá tí wọ́n sì gbà pé ọba àwọn lélẹ́yìí wọ́n tẹ̀lé culture ìdí inú tó ṣe pé àwọn àáfàá àwọn ìmáàmù wọ́n ń bẹ lábẹ́ ọba torí ẹ worú àwọn case tó ń lọ l'Ógbómọ̀ṣọ́ àwọn yọmọ ní a ṣé Ṣọ̀ún lè yan kinní kan fáwọn Christian ó yàtọ̀ àwọn gba àáfàá gẹ́gẹ́ bí àáfàá ọba ìlú àti olùdámọ̀ràn ọba bí wọ́n ṣe gba àáfàá nìyẹn mo ti sọ gbogbo bí wọ́n ṣe gbogbo ẹ̀ mo ti sọ ní nǹkan bí ọdún tó lọ sẹ́yìn àwọn àáfàá wa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn èé sọ̀rọ̀ òdì sí òòṣà tí wọ́n bá fẹ́ bá àwọn olórìṣà wí ìtẹ́mọ́ ní àwọn apá kejì wa wọn ò tún wí ńgbà náà wọn èé pè wọ́n ní káfìrí ó pè wọ́n káfìrí orí ìrẹ́ ó ti máa yí lọ ńlẹ̀ẹ́lẹ̀ ọ wàá bú wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ generation yẹn wá lọ láwọn àáfàá pẹ̀lẹ́pẹ̀lẹ́ generation míì wá ń dé àwa mùsùlùmí wá ń pọ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú minority àwọn olórìṣà àwọn ń jẹ́ majority àmọ́ ń gbọ́ ya àwọn ẹlẹ́sìn Islam àti Christianity are the majority àwọn olórìṣà wọ́n ń jẹ́ minority kí làwọn olórìṣà wá jẹ́ minority sí ẹnu wa wá gba ọ̀rọ̀ àwa bẹ̀rẹ̀ wáàsí lóríṣiríṣi kò sí ní tó burú bíi pé kí ẹ̀sìn kan pèèyàn sínú ẹ̀sìn míì tó bá jẹ́ ọlọ́ya ni pèèyàn sínú ọlọ́ya bó bá jẹ́ ológun ni pèèyàn nú ògùn bó bá jọ́ mẹ́lẹ́gùn ni ó pèèyàn ṣùgbọ́n ká wá máa búra wa ká máa takora wa bó bá ṣe pé Christianity ni àǹfààní wà láti pèèyàn tó bá ṣe pé Islam ni àǹfààní wà láti pèèyàn kò sọ̀rọ̀ à ń búra ẹni ń bẹ̀ àmọ́ ń gbọ̀ ya wá sí ká máa búra ẹni ọbẹ̀ látọ̀dọ̀ àwọn Islam and Christianity tó ṣe pé oríṣiríṣi wọ́n ń kọ̀ndẹ́ẹ̀mù àwọn olórìṣà irú ẹ̀ ni wọ́n fi borúkọ baba ńlá wa jẹ́ tí wọ́n sọ Sátánì di èṣù tí ò sí papọ̀ èèyàn lè èṣù lọ́dọ̀ tiwa ọlọ́gbọ́n olóye ni èṣù àwọn bàbá wa tó sì lo sáà tí wọ́n lo táìtù èṣù tí wọ́n hàn wọ́n pọ̀ àwọn tá a bá bùkún láàmú ráwọn bíi mẹ́sàn-án wọ́n jù bẹ́ẹ̀ lọ tó pé by generation àbí ìlú kan láti máa rí wọn torí pé táìtù ni ṣe pé wọ́n lò lọ tí ò sí wàhálà àwa bẹ̀rẹ̀ àwa ẹlẹ́sìn bẹ̀rẹ̀ àmọ́ ń gbọ́ wáyá ó di ayé social media léè tó fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà láàyè láti lè ṣe ètò láti sọ nípa ẹ̀sìn wọn gbogbo àwọn bàbá wa àná kò sẹ́nì kankan tó búra wọn tẹ́ bá lọ wo bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn orí páńlá sì kó ẹ̀bà sí bàbá Oníbejì àràbà ìlú Òṣogbo mùsùlùmí ń bẹ nínú ọmọ wọn ẹ̀ẹ́dẹ̀lé míì ẹ̀ẹ́bà Christian ẹ̀ẹ́bà Muslim ẹ̀ẹ́bà ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọn ò ní
tẹ́nìkan kò ní bára wọn jà tẹ́nìkan kò ní bára wọn ta. Èmi gbọ́ lẹ́nu bàbá wa Mustapha Sunusi Sugulu wọ́n lẹ́gbọ̀n bàbá àwọn kan ń bẹ eléégún tààràtààrà ní Kírun. Àmọ́ ọjọ́ tí òjò sípàánù ilé bàbá àwọn ó wá tó sì ń sun ẹkún pé àbúrò mi bó o ni ọ̀hún náà àmìjọ́ tó bá gbé eégún rẹ̀ òun kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó bá gbé eégún wọ́n jọ sọ̀rọ̀ pé ọmọ ìyá ẹ bínú àwa wá mú ọmọ ìyá ẹ sí kan lónìí. Mo gbọ́ ètò kan tí wọ́n ṣe tẹ́nìkan ní pé kíní kìí ṣe ọmọ ìyá òun. Báwo ní ṣe sọ yìí pé oníṣàngó onífá ọlọ́ya Christian Muslim tá a di ẹjọ́ ọmọ Yorùbá tá a jẹ ẹjọ́ ọmọ aládé báwo máa sọ pé kò ń sọ ọmọ ìyá mi. Ọmọ ìyá mi nu ọmọ ìyá àlùnú ọmọ ìyá ẹ̀yánu ọmọ ìyá ẹbínú ọmọ ìyá ẹ̀sìn ìlàwọ̀ tá a jọ ń pàdé mọ́sálásí. Ọ̀dà ńgbọ́ ọlọ́mọ ìyá rẹ ni àwọn mùsùlùmí tó ọmọ rí ó ṣe gbà wọ́n lé gbẹ́ni tó ọmọ lé torí pé ẹjọ́ ń kírun kọ́ wá kó ọ lẹ́rù lọ. Ọmọ ìyá ẹ̀sìn nìyẹn. Kódà kó o lo ẹgbẹ̀rún ọdún kan ní gbogbo ilẹ̀ Arab wọn ò lè fún ọ ní citizen kí wọ́n tún mọ̀ pé àáfàá ní ọ kó ṣe pé ìwọ làáfàá rẹ gbóná jù kí wọ́n tún aláwọ̀ rẹ pé ìwọ ni ó wá jẹ ìmáàmù Káàbà wọn ò lè fún ọ ní citizen láéláé pàdálù rẹ wọn ò wù. So ọ̀wá lọmọ ìyá rẹ̀ ń bí tó ṣe pé tá a bá jí tá a bá ríra wa á kọ́kọ́ kíra wa òní ìsọmọ ìyá rẹ̀ nítorí àkídà abú. Àwa bẹ̀rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ gbogbo náà la rọ́pọ̀lọpọ̀ fídíò táwọn èèyàn wọ́n ṣe wọ́n á máa bú àwọn olórìṣà ní ìlú tó ṣe pé ní Nàìjíríà lónìí secular state ní Nàìjíríà ìlú tó ṣe pé multi-religions kìí ṣe Nàìjíríà yìí ṣèlú ẹlẹ́sìn kan kò sí fún Islam kò sí fún Christianity kò sí fún ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wa ni wọ́n ní káyọ̀bà àdẹ̀lé dá kó má bàa sí wàhálà náà wọ́n fi sínú òfin ìpètò àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà wá ìjẹun ó ṣe tiwọn ẹ̀yin mùsùlùmí ẹ ṣe tiyín ẹ̀yin Christian ẹ ṣe tiyín. So nílùú ìlú náà láti wá máa ṣe wáàsí mo dẹ̀ máa ń sọ àwọn wáàsí kan ń bẹ tá a lè ṣe nínú ilé tá a lè ṣe láwùjọ ara wa àmọ́ tó bá ti bọ́ sórí social media tó sọ tó bẹ́ẹ̀ nìkan wí ó wà nífẹ̀ẹ́ kí wọ́n ó fèsì mọ́ wulẹ̀ sọ wọ́n ó fèsì. Àwa bẹ̀rẹ̀ sí ní sọ ẹ lọ kó fádànù tẹ́nìkan sì wá ń di ifá tí ìjọba gan sì recognize ifá ìjọba recognize ifá ẹ lọ kó Ògún dànù ẹ lọ kó kinní kan dànù àwọn iná wa ń fèsì. Ẹ wọ ọ̀rọ̀ ta lọ́lọ́run mo sọ fún wọn gbà yẹn mo ní tẹ́ ẹ bá lọ kóòtù kẹ́ ẹ kúrò Nàìjíríà kẹ́ ẹ lọ sí kóòtù àgbáyé ẹ lè win ní ta lọ́lọ́run because ọlọ́pọlọ ẹni tí ó bá bá Ìbàdàn jà Ìbàdàn ni mí ẹni tí ó bá bá Ìbàdàn jà yọ ọ̀kọ́ ní làákàyè ta lọ́lọ́run kọ́kọ́ mú fídíò tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi àtáàkì àwọn wá tó bá ti wá ní ẹ wo fídíò yóò wá sọ̀rọ̀ lé kò sí tẹ́ ẹ bá lọ ilé ẹjọ́ gbogbo fídíò tó ń ṣe kéré pé ẹsẹ̀ máa sọ pé kí wọ́n ní mo wí tẹ́ ẹ bá ti lọ mú fídíò ń wá ẹ play láti bẹ̀rẹ̀ ni ẹ lè win irú kéèsì bẹ́ẹ̀ tó lẹ́yìn ilẹ̀ ọkọ̀ tọ́ wọn ẹ bú yàn ẹ ló bú yín padà. Now alukuran táwa tẹ̀lé ó dẹ̀ sọ fún wa wípé gbogbo tí wọ́n bá ń pè ní ọlọ́run àbóríṣà wọn ẹ má bu those people àwọn èèyàn yóò gbọ́ wọ́n dẹ̀ ń pera wọn láàfáà ẹ mọ́ ever fẹnu àbùkù kan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run kùránì sọ fún wa plain wọn ò gbọ́. Ẹlẹ́ẹ̀kejì báwo ni wàhálà ẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn lálì súnà tó jẹ́ fake àwọn tó ń tẹ̀lé súnà tòótọ́ ń bẹ o àwọn tó wá jẹ́ fake tẹ́ ń gborí social media wọ́n ń wá follower wọ́n ń wówó wọ́n ń wá popularity wọ́n bẹ̀rẹ̀ sí ní attack àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ìwọ̀n ò tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn àwọn tó jẹ́ mùsùlùmí gan-an ni gbogbo àwọn àáfàá ńláńláńlá gbogbo àwọn àáfàá tó lórúkọ gbogbo wọn kọ́ gbaṣọ lára Islam kò wá jó sí tìjú làwọn ẹlòmíín náà fi wá wọlé. Ọ̀dà nígbà tí Saheed Shittu bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ń bú gbogbo àwọn àáfàá tó ń bú Sheikh Adam ìgbà mọ̀ ní bàbá ifá kan mọ̀ jáde ńgbà yẹn tó lòun mọ̀ àṣírí Sheikh Adam kí Sheikh Habib láì ó tó wá jáde wípé
tí ò bá sọ kò ní dáa fún un tínú bí wọn tọ́dà ẹ̀pà wa lọ rẹ́ńdà apology yìí pé torí ọ̀rọ̀ tí bàbá sọ ni wípé ṣé fámọ́ geography nǹkan kan ọ̀rọ̀ yẹn dẹ̀ tán bẹ́ẹ̀ Sheikh Habib ògbẹ́ni lọ sí court kò bá wọn àwọn ọmọ Amẹ́ríkà ò ṣe nǹkan kan fún èèyàn káàbọ̀ tó pé ọ̀rọ̀ yẹn tán síbẹ̀ ìtẹ́ ń jẹ́ mùsùlùmí náà nìyẹn ìtí ń jọmọ ìyanu ìtí ń jọmọ lúàbí nìyẹn lọ́nà tí wọ́n bá gbé sí pé Sheikh Habib wùwà ọmọ ó wùwà mùsùlùmí tòótọ́ gbé sí pé ó wùwà ọmọlúàbí ìjẹ́ Yorùbá tòótọ́ gbé sí pé ó wùwà ìjọmọ ìyá tòótọ́ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn mọ̀ tán bẹ́ẹ̀ mọ̀ ni ṣùgbọ́n kí ló bring ẹ̀ ta ni ò mọ Sheikh Adam gbogbo ilẹ̀ Yorùbá àti Muslim àti Christian àtẹlẹ́sìn ìbílẹ̀ ta ni ò mọ àwọn new generation yìí wọ́n lè mọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá lọ gbọ́ wáàsí tó bá lọ gbọ́ tán wọn yọ mọ̀ pé nìkan bẹ tán pè ní Sheikh Adam ta ló tó fẹnu àbùkù kàn wọ́n nígbà tí bàbá bá ń ṣe tẹ̀sírì nínú àwẹ̀ ní Mọ́ríkàs àwọn Christian mọ̀mọ́ lọ jókòó gbọ́ wáàsí gbogbo rédíò ìyá tẹlifíṣàn àti rédíò ni ó mọ̀ gbé gbogbo àwọn Christian àti Muslim ní máa ń wò ó àtẹ̀tí èsè Christian ní máa ń wo program Sheikh Adam tí wọ́n sì ń fún Sheikh Adam ní due respect ní respect tó ga kó tó di wípé àwọn alákatakítí yìí dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ba ìsìláàmù lójú jẹ́ ṣé nẹ́tíwọ̀kì yìí ń lọ báyìí ẹ má bínú mò ń wo nẹ́tíwọ̀kì yìí bóyá ó ń lọ ni o mò ń wò bóyá ó ń lọ ni ẹ má bínú ẹ jẹ́ n sáré check ẹ̀ ń bi fóònù kejì tòrọ́rọ̀ Yorùbá lọ ó ti rà pé kíní yẹn ti kú lójú Yorùbá lọ́rọ̀ ò nílé níbi tá a bá ti pàdé ní ká ti sọ̀rọ̀ pọ̀ ìgbà tí àwọn Saheed Shittu wá dé àtàwọn bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àbùkù lu Sheikh Adam ló fún àwọn tí èsè mùsùlùmí ọ̀tọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀mọ ẹni tí ń jẹ́ Sheikh Adam yẹn láyè ìwá ṣe Sheikh Adam nìkan wọ́n wá lè kojú àwọn àáfàá pé torí àwọn àáfàá táwọn ń wò lórí social media yẹn àwọn yẹn làwọn èèyàn ń pè láàfáà láwọn tí ń wá owó wọ́n sì máa àṣírí ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tọ́pọ̀lọpọ̀ ń jẹ́ sí làwọn lórí ṣàìmọ̀ wọ́n wá rò pé sẹ́yìn náà lẹ́ wá ń sọ̀rọ̀ làwọn náà wá fi lè ní gọ́ọ̀tì láti máa jáde ajàmọ́màlà làwọn wá fi ṣe nígbà téèyàn bá bú Ṣàngó ó ń tọ́ oníṣàngó ẹ̀ńtẹ́tù àti bú ànábì ṣèbí Ṣàngó ló ń tẹ̀lé ànábì làwa náà sì tẹ̀lé ẹ ti bú ẹni tó ń tẹ̀lé kó náà bú ẹni táwa náà tẹ̀lé ní so kí wàá lọ́wọ́ fẹ́ ta mí lára bó o bá bọ́ ya wọ́n bá ànábì bó o bú Ifá wọ́n bú ànábì nígbà tí Olúwo gbé àwọn baba ńlá wa tó tún jó òrìṣà ṣépè ṣebí tá a lọ́lọ́run jáde ó gbé Káàbà ṣépè ó gbé ànábì ṣépè ó gbé Allahu ṣépè torí pé bìlífù tiwọn ni pé Allahu yìí o kìí ṣe ọlọ́run tàwọn èdè tútù God gbogbo wa lónìí ní ìṣètò bá ní pé God àní ọlọ́run náà ní jẹ́ God nínú èdè kan ló ti wá inú èdè kan ni God ti wá kí ló mú nẹ́tíwọ̀kì yìí ò wà stable ẹ má bínú ya mo fẹ́ chẹ́ẹ̀kì nẹ́tíwọ̀kì yẹn bóyá ó ń lọ tí ò bá lọ ká bá a lè mọ̀ ká má rojọ́ dálẹ̀. dàgbé ṣé nẹ́tíwọ̀kì yẹn gan ni ó stable ń bì. jẹ́ yẹn wo nẹ́tíwọ̀kì wa dàgbé ó stable ń bì. ẹjẹ́ àwo nẹ́tíwọ̀kì yẹn mọ̀ wẹ́ ẹ má bínú kákẹ́sàárè sọ̀rọ̀ yẹn torí pé ọ̀rọ̀ tó kàn lù tó kan ìjọba ni Yorùbá ló nílùú ò ní fẹ́ kó tú ìní ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí onílùú ò ní fẹ́ kó tú. nẹ́tíwọ̀kì yẹn ń dà wá láàmú ẹ má bínú àkúmọ̀ tó mú nẹ́tíwọ̀kì wá lẹ́jọ́ mẹ́ta Airtel tiẹ̀ lọ́tán yányán tiẹ̀ ni àfi bẹ́ẹ̀ ni pé wọ́n mú Airtel lọ sóde tí ó ti padà dé tí ọmọ náà lé bóyá wọ́n dẹ̀ ti ń flag wa dẹ̀ ni torí nẹ́tíwọ̀kì gan wá dá lọ́wọ́ mi ó ń lọ lórí fóònù kejì gan tá a fi connect ilé
ẹ jẹ́ á comment tá a bá ń rí wa wò tá a ń rí wa gbọ́, ẹ jẹ́ á comment ká mọ̀. ẹ jẹ́ á comment tá a bá ń rí wa wò tá a bá ń rí wa gbọ́, ẹ jẹ́ á comment tá a bá ń rí wa wò tá a bá ń rí wa gbọ́. Ká pé network yẹn ń lọlẹ̀. ẹ jẹ́ á comment. Ṣùgbọ́n nígbà táwa ń bú àwọn òrìṣà wọn tí olúwo náà jáde tólúwo náà ń bú àwọn òrìṣà tí olúwo sì jẹ́ ọba ìlú, bó o lẹ ṣe rò pé yóò rí làwọn náà wá fi jáde. ìtọ́ wa jẹ́ kókó ń bẹ̀ títí brọ́dà wa tó ń wá sọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀rì ìyẹn tó jẹ́ káwọn èèyàn wá jáde, àwọn èèyàn wá fẹ́ fi nǹkan kẹ́wọ́, ẹ má fi nǹkan kan kẹ́wọ́. Sunday Igboho ọ̀mọ́ rí tó dákọ̀ Sunday Igboho wípé Sunday Igboho gan ju ànábì lọ. Kò sí báwọn èèyàn ò ṣe lè hype èèyàn, báwọn èèyàn ò ṣe lè yin èèyàn. Irú èmi náà nísìnyí kò sóko táwọn èèyàn ò lè pè mí, wọ́n lè ní kinní kan oríṣiríṣi oyè oríṣiríṣi okọ̀ wọ́n fún wa látàrí iṣẹ́ tá à ń ṣe. Èèyàn sọ́pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ yẹn ni mo mọ̀. So ìwọ tó bá wá gbé lórí pé Sunday Igboho ló rán wọn, Sunday Igboho ní kinní kan, ajẹ́pọ̀ ò ṣe làákàyè. Ìbẹ́ni ti sọ̀rọ̀ ní ìsìn tó ní pé Oríyọmí Hamzat gan ó ju ànábì lọ. Ọ̀dà Oríyọmí Hamzat tó ló ju ànábì lọ, ibi tó yẹ kẹ́yìn náà ti gbénu làákàyè. Sórí Oríyọmí Hamzat kìí ṣe mùsùlùmí, kìí sọ ọmọlẹ́yìn ànábì. So Muslim lórí Oríyọmí Hamzat, ọmọlẹ́yìn ànábì ni. Ìyẹn ń sọ ọ̀rọ̀ pẹ̀lú ojú tó ń fi wò ó àti láti fi lè àtáàkì yín bẹ́ẹ̀ náà ṣe ń àtáàkì wọn. Ó ní ẹ káàárọ̀ sà, ìwọ tó wá jẹ́ mùsùlùmí tó bá wá ní làákàyè, tó bá wá ṣe làákàyè, ìní wípé bó o lá ṣe dẹ́kun irú nǹkan báyìí. Ẹ̀ríjọ́ tí mo ti ń pèjọba kíjọba ó ṣe àtúnṣe kófin ó wà lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn. Ẹ̀yin ọmọ bú wọn, ṣé wọ́n gbẹnu tí wọ́n falágbàfọ̀ àbí wọ́n gbẹnu wọn falágbàfọ̀. Ó yẹ ẹ kó dà ta o, ẹ kó dà yín àti ìbọn yín ta, ó yẹ lọ mọ́ pa wọ́n o, ẹ fẹ́ jagun ẹ̀sìn. Ẹ mọ̀ pé ẹ jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Tọ̀rọ̀ Ọlọ́run ti kìlọ̀ fún wa, ẹ má àtáàkì wọn débi wọ́n wọ́n á àtáàkì yín. Ọlọ́run ẹ má bu gbogbo tẹ́ máa ń pè tẹ́ ń pè lọ́lọ́run, Ọlọ́run kìlọ̀ fún wa. So tí Ìgbòho tẹ́ fẹ́ fi kún un ló jẹ́ kémi ó sọ̀rọ̀. Ká má gbénu làákàyè, àwọn yẹn ti ń pariwo Yorùbá nation tẹ́lẹ̀ ń ṣe, àpọ̀rọ̀ Yorùbá nation ní bá ń bí yín nú, ẹ sọ lọ́tọ̀. Yorùbá nation ó wáyé yóò sì dúró, ẹ sọ lọ́tọ̀. Yorùbá nation tẹ́lẹ̀ ń ṣe gbákan ṣàwo kan, kí ni ọkàn ọ̀rọ̀ Yorùbá nation pẹ̀lú ẹ̀? Ṣé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media tán àtáàkì, mélòó nù wọn gan ilà àwọn tó gbọ́rọ̀ Yorùbá nation lọ́wọ́ gan ni wọ́n mọ̀ nínú wọn? Mélòó nù wọn ni wọ́n mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ rí i pé kínní ti ń lọ ibi láti mú nǹkan jẹ lórí social media lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fi ń ṣe. Ẹ bi ọ̀pọ̀lọpọ̀ wọn pé kí ni blueprint ọ̀rọ̀ Yorùbá nation, wọn ò lè sọ kankan nípa ẹ̀, wọn ò lè sọ kankan. Àwa tá a la fẹ́ gba orílẹ̀-èdè wa kílẹ̀ Yorùbá ó dá dúró ká padà sínú ògo wa, ṣé dandan tá a fi bẹ̀rẹ̀ náà ni? Àwọn àgbà wa ò ṣe é jẹ́rìí, àwọn ọ̀dọ́ wa ò gbádùn, àfọjọ́ ọ̀làlẹ̀ fáwọn mọ̀jẹ̀sí wa, rádaràda là ń ṣe, ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi pín wa. Ṣé Islam ṣẹ̀ṣẹ̀ dé ni? Nígbà àwọn mìíràn bá wí àwọn ẹ̀sìn àjèjì tí wọ́n kó wa lọ́wọ́ kó wa lẹ́rú, you are just ẹ̀ń tàn sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè. So ṣẹ́sìn ẹ̀sẹ̀ ń bẹ. Awólọ́wọ̀ gbogbo ohun tó ṣe, Awólọ́wọ̀ ẹ̀ ṣe Christian. Àwa tá a jẹ́ lẹ́sìn ìbílẹ̀ lónìí, mùsùlùmí lónìí, Christian lónìí, kí ni contribution tiwa sọ́rọ̀ ìlú ni ká béèrè. So àwọn Akíntọ́lá gbogbo wọn ẹ̀ ṣe Christian, kò sáwọn mùsùlùmí nínú wọn gbà náà. Àbáwa ní rádaràda ò jẹ́ àgbádùn. So Obama ẹ̀ ṣe Christian l'Amẹ́ríkà. So ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ pé tí bá ń bẹ ńlẹ̀ Yorùbá ebéègùn ni o, bépè ni o, bíkan ni o, almost gbogbo Áfíríkà ni ò gbádùn. Owó Ghana dáa ju owó tiwa lọ. Owó Ghana 400 cedi Ghana ẹ mọ̀ gba bí 40,000 naira ti wá ń bì níbi tí náírà ti bàjẹ́ dé. Ìjọba dẹ̀ mọ̀ disvalue owó ni, èsì kò sí kankan míì bẹ́ẹ̀.
ọrọ̀ ajé nàìjíríà dáa ju ọrọ̀ ajé ghana lọ, nàìjíríà pọ̀ ju ghana lọ, wọ́n máa ń disvalue owó. ìdínú táwọn gómìnà wo òfin lè sọ̀rọ̀, torí pé tẹ́ bá ti disvalue bẹ́ẹ̀ lówó tí ń fún wọn máa pọ̀ sí. owó wa pọ̀ ya wèrè ń lù, owó ọ̀wá níyì mọ́, kò dẹ̀ tó circulate, ọwọ́ àwọn kan ni. So ẹ̀yin tó bá ń gbé sẹ́mi kí Sunday Igboho jáde kó wá sọ̀rọ̀ kí wọ́n wá sígbà kan àpè mi ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ mi tẹ̀ ní báyìí sọ̀rọ̀, torí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lórí social media aláàbọ̀ làákàyè làwọn tó láwọn ń ṣe program. ìyẹn lè gbé fọ́tò mi sí nǹkan kó lóun bíjà mi, I don't care. kí lọ́kàn Sunday Igboho pẹ̀lú jọ́dá ẹ ti jọ ń sọ ọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ ń ṣe gbàkànṣàwó kan. So ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ tó fẹ́ à ń pariwo gbọ́ àṣẹyìn dìdìrín lè jáde, àwọn Fúlàní ń pa wá kú lọ à ń pariwo níjọ́ yẹn ẹ̀ lè jáde sọ̀rọ̀. So wọ́n ń bú ànábì ní ka yín lára, ẹ̀yin lẹ̀ dẹ̀ kọ́ àtáàkì wọn, ẹ̀yin lẹ̀ kọ́ àtáàkì wọn. nígbà ayé ànábì gan wọ́n bú ànábì, wọ́n pe ànábì ń wèrè, Ọlọ́run dá wọn ló gbé rárá o, ànábì èsè wèrè. nígbà ayé ànábì wọ́n bú ànábì. ànábì Ọlọ́run ní ẹ̀sọ́ ayé àlùkùránì kan tó sọ pé ń bá ti bú ànábì ẹ̀ lọ pa. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bú ànábì wọ́n gba ìsìláàmù. ànábì lọ sí Taif kọ́ ni lànábì ti lọ ṣe wáàsí fún wọn, wọ́n kó àwọn ọmọ wẹrẹ jọ pé kí wọ́n lé ànábì lóko. ànábì ò torí ẹ̀ ṣépè fún wọn. dọ́lọ́ ọ̀sẹ̀ tẹ́ bá dé káàbà àwọn ìran wọn wá tí wọ́n ń sunkún ní káàbà ni pé ọ̀dọ̀ àwọn lànábì ọ̀bá dẹ̀ dé sí ń dùn wọ́n dọ̀la. So ìwọ náà tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ó yẹ kó o gbénu làákàyè. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí kí ló kan ànábì pẹ̀lú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ náà ni kí ló kan Sheikh Ádámọ̀ pẹ̀lú àwọn Saheed Shittu gbà yẹn tí wọ́n fi ń ba orúkọ bàbá òun bàbá jẹ́. ìtẹ́ ẹ kọ́ọ̀sì ní ilẹ̀ wa ń rí. ìwọ mùsùlùmí tọrọ ọba wa yé ọ wà lọ wò pilẹ̀ tó bá dẹ̀ lọ́ọ̀mọ̀ pilẹ̀ pé wá àwọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún ọ bó ṣe bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Alhaji Muideen Bello, látọ̀dọ̀ Lárewájú Adépọ̀jù. bàbá Lárewájú Adépọ̀jù ti kú, Alhaji Muideen Bello ń bẹ láyé. àwọn wo ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní máa àtáàkì àwọn àfáà. bí Islam dẹ̀ ṣe rí làwọn ṣe ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìdẹ̀ẹ̀dẹ̀ ń pè kínní, wọ́n ń dáko, wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀, wọ́n ń kọ́ àwọn ọmọ ń kéwú. ní táwọn fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn nu. ìwà ló délẹ̀ yìí ilẹ̀ wa modernize lórí pé àwọn ọmọ kéékèèké lórí social media wọn ò ní tìjú, á gbàsọ lára ara wa, á gbéra wa lọ kóòtù, àtijọ́ ẹnìkan, àtijọ́ ọmọdé, àtijọ́ àgbà. ẹlòmíì ọkàn sọ̀rọ̀ sánpọ́nná, òfin dẹ̀ ń bẹ nílùú, tó bá wá dọ̀rọ̀ òfin wọ́n mọ̀ sákì, wọ́n wàá dẹran kó ẹ̀mí tí èso lé àná, wọ́n mọ̀ wá mọ̀ sákì. kí ló dé? sẹ́lù là ń ṣeun, sáyé là ń ṣeun. ìjọ tí Sheikh Akeugba Gold tó rí ta ni Ọlọ́run níbodè tẹ́ lọ bá wá ń bí àbúrò mi ọmọ ìyájọ́ ni wá àgbọ̀dọ̀ mọ bára wa jà tẹ́ ń dìmọ̀ tẹ́ ń jọ ya fọ́tò bẹ́ẹ̀ náà lẹ àtáàkì àtáàkì Akeugba Gold. ó ń pèpè fún àlàáfíà, at the end of the day ẹgbẹ́ ta lọ́lọ́run nígbà ẹgbẹ́ jùlẹ̀ ṣé n ti ń sọ sóyè sọ nígbà pé lórí irọ́ lẹ gbé sí. ọ̀dà kí ni ìdájọ́ tí wọ́n dá ń gbà náà wọn ò rẹ́jọ́ dá. ṣé torí Ọlọ́run tàtànábì lẹ fi gbé? agbé torí Ọlọ́run tàtànábì lẹ fi gbé, ṣé yóò tún mọ bú ànábì? ṣèbẹ́yìn ni ò bú mọ́ báyìí, ànábì ní ń bú. So ìní ò wá yọ́pọ̀lọpọ̀ àwọn tí ò lo làákàyè là ń sọ fún yín pé ẹ lo làákàyè yín, àwọn tí ò lo làákàyè kò yé wọn. So wọn ò ṣiṣẹ́ nítorí Ọlọ́run àti tànábì, wọ́n ń ṣiṣẹ́ nítorí àpò wọn, bísínẹ́sì wọn ti ń bà á jẹ́ ni. ṣé ẹ rí kó bú àwọn mọ́? ṣèbá ànábì ní ń bú, ṣèbí káàbà ní ń bú, ṣèbọ́lọ́run ní ń bú báyìí. ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ọ̀sì ẹ̀ torí ẹjọ́ ẹ̀sẹ̀ tẹni ká mọ̀mọ́ dá ẹ wọ̀ Ìbàdàn ẹ wá kidnap èèyàn ẹ wá lọ. àwọn ọlọ́pàá sọ okùn bẹ lọ́wọ́ wa, gbogbo pépà ló gbé. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wọ́n láwọn ọmọ bíi tẹ́ ti rí wárántì tẹ́ fi lọ gbé. ìjọba ò sì ṣèwádìí lórí ẹ̀ dọ́là. ọ̀rọ̀ Bobrisky àti Very Dark Man ilé wọn sáré làwọn áùsì wá sípa wọ́n sáré pèpèlé lórí. wọ́n pa èèyàn rẹpẹtẹ ní gàngàn. áùsì ò ṣèwádìí, wọ́n fi ẹ̀sùn kan Sẹ́ríkì Sàlíù tó ti wà ní Kwara, òun náà ní dá wàhálà alẹ́ ń bẹ̀. Tribune gbé gbogbo petition, wọn ò pé wọn ò ṣèwádìí kankan lé lórí. sórílẹ̀-èdè la wáyé ọ̀rọ̀ Bobrisky wá ní wọ́n lè sáré pè
nígbà tí pé wọ́n mọ̀ tàṣírí àwọn godfather gbogbo wọn wọ́n sáré pé ká má bàa rí season 2 àwa náà gbọ́n o àwa náà gbà àwa náà ò gọ̀ o. Iskilu Wakilu tí àwọn OPC London Ààrẹ Ọ̀nà Kakanfò lọ mú táwọn ọmọ yìí tún lọ wọ́n wà ní detention fódìdí oṣù 3 wọ́n gbé Iskilu Wakilu lọ sí Abolongo lọ́yọ̀ọ́ wọ́n mà lọ break prison àmọ́ gbọ́n kankan pa rẹ̀ àgbọ̀n kankan pa rẹ̀ so gbogbo èyí kọ̀ọ̀kan wá Fúlàní ń pa wá kú àwọn ẹ̀yin sì ń gbowó lórí social media ẹ̀ ń sòsì bí ẹran aṣẹ́wó Fúlàní ń pa wá kú ní kó kálukọ́ mọ́ polongo ẹ̀sìn ìwọ kọ́ ló ẹ̀sẹ̀ fi Islam yé mi láti ibi tí wọ́n ti bí mi ni kí ló dé bẹ́ẹ̀ bá ti yé mọ́ àtáàkì wọn ò ní bí yé mọ́ àtáàkì yín tẹ́ ẹ̀ bá ti jẹ́lù ó sinmi ẹ̀yin náà ò ní sinmi ó dódú ọ̀rọ̀ ni ẹ kú lẹ́ẹ̀kú bẹ́ẹ̀ bá ti ṣùgbọ́n ẹ wà máa fi ọṣẹ yí àwa tá a jẹ́ mùsùlùmí torí wá pé ẹ máa fi yí wa Ọlọ́run tó ní kẹ́ ẹ ṣe wáàsí òfin àkọ́kọ́ tọ́lọ́ ń gbé lẹ́fẹ̀ẹ́ tí ó ṣe wáàsí ni pé pẹ̀lú ikímọ̀ ni ẹni tí làákàyè ẹ̀ bá pé ni kó ṣe wáàsí ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó ṣe pé ẹni tẹ́ ẹ̀ ń bú gan yóò sì tún máa rẹ́rìn ọgbẹ́ tẹ́ fi pè èèyàn wọnú ẹ̀sìn ni ẹ̀yin náà tẹ́ ẹjọ́ níṣẹ̀ṣe ṣé beauty of ìṣẹ̀ṣe lẹ́ fi hàn wá lórí social media ìrí kankan nu wọn tó sọ pé tó ìta ń pè ní ẹ̀sìn tẹ́mi ń ṣe rèé o ẹlòmíì tó tiẹ̀ mọ tó ń gan mọ tí ń ṣe gbà ìta ń pè lẹ́sìn ìṣẹ̀ṣe tí mò ń ṣe ni o ọ̀nà téèyàn gbà ni o ọ̀nà téèyàn tọ̀ ni o sọ rádaràda tí ọ̀kan lé ọmọ dá sí ẹlòmíì ọmọ lòun lo nífá òun lo lóògùn òun lọ lọ́ya nígbà tí òun mọ tí ń ṣe ó dàbọ̀ jàre.